want the ultimate. Wasiu ń pa irọ́ ẹni tó bá dẹ̀ rojọ́ mọ́ lẹ́sẹ̀ wọ́n á pa onítọ̀hún láàsì ni. ẹ understand tí mi sọ yìí torí téèyàn ò bá ń púfù òótọ́ ọ̀rọ̀ yìí àwọn òyìn ò ní mọ̀ wà burúkú tó wà nú ẹ̀ wọ́n kàn ń rí lójú pé ó fojú jẹkùn kò fi pẹran jẹ ni wo ó fi ń pa erin jẹ àjẹrí àwọn tó ti mọ̀ ní bíi 15 years ago àwọn yẹn ò mọ̀ rárá àwọn yẹn kàn ọwọ́ tó ń jẹṣu sí náà fi mọ̀ pé lágbájá báyìí eléré kan báyìí ni ọlọ́run ò ní jẹ́ búrókì tó bá búrókì lọ́mọ ọmọlú èèyàn tó jẹ́ kọ́ wá ẹ̀pù lọ sọ́dọ̀ ẹ̀ tó bá búrókì pé àwa láti ẹ̀ ti náwó fún yín àwa ń ṣe náà àìmọye àwọn fáǹsì wa tó búrókì bí ṣe ìwà ní Yúróòpù yìí ìmí ma ní aláàjì ẹ̀rọ tí mo ní mo rántí ẹ̀ náà báwo ni mo ṣe máa gbàgbé ẹ̀ ájì kò sí nǹkan kan ní ìgbà kan ọkàn so ohun tó bá wà lọ́wọ́ àwa náà à ṣe fún toró ti ṣe fún wa rí tí ẹ̀kọ́ yẹn níbo ṣe fún ta ni rí ẹnìkan agbọ̀rún lọ́dún èmi àti ẹ̀ fún gbólóhùn irọ́ kábìtì tó ń pa ẹ̀ nǹkan kan á ṣe nínú èmi ọ̀rọ̀ àmì àti ẹ̀ so torí mo èètì kéèyàn máa fẹ́ máa fi ìrú gba ìbùkún kó fẹ́ máa bìtíré kó jóyè bìtíréyà kó máa fẹ́ máa fi wójú re àwọn èèyàn kò pọ́síbù n tèmi ń jà fún gọ́gọ́gọ́gọ́ ni mo sọ fún yìí mi ò ní mọ́tò jẹ́ mi ò ní mọ́tò ẹ understand mi ní mọ́tò ó jẹ́ pé mi ní mọ́tò ẹ̀wọ́n yá ni ẹ bá wọ́n rí mo gbé mọ́ wọn lọ bẹ́ẹ̀ mi repo sí mọ́tò mi ni àwọn fẹ́ gbé irọ́ ló ń pa náà ò ní náà ó ti yẹ yín sí irú ẹ̀ ní tiẹ̀ irọ́ ti pọ̀ jù irọ́ yẹn dẹ̀ ni ò ń jẹ́ kémi sùn pé kí ló dé kí ló fẹ́ sọ gbogbo wa dà kí ló fẹ́ sọ ilé agboolé fújì dà onífújì mélòó ni wọ́n mọ̀ tó ń parọ́ bíi tiẹ̀ gbogbo àwọn ọmọ onífújì tó kù tó yẹ kí nǹkan dáadáa ti kàn ó ti ranjú mọ́ wọn wọ́n bá fẹ́ ṣe kankan wà ní kí lẹ fẹ́ ṣe nígbà wo lẹ́yìn ìgbà wo lẹ́yìn bẹ̀rẹ̀ náà ìgbà wo lọ bí yín náà irọ́ dẹ̀ ni ìwọ àtàwọn pípù tó dẹ̀ ń halẹ̀ mọ́ yìí ẹjọ́ bẹ̀rẹ̀ ni bọ́ tí wọ́n mọ̀ ń gbà ẹ̀ ẹ máa wọlé àwọn àìdí àkàngbé àwọn àìdí àkàngbé ìyànda sábà síwájú ẹ̀bẹ̀ rere oríṣiríṣi ìwọ iná ló mú yànda sábà yìí ló tán lóníkẹjọ bú Barrister ó tán àìmọye arábàmbí tó dálẹ̀ yẹn náà orí Barrister ni arábàmbí yẹn ìtorí Barrister ló ṣe dá gúrùpù yẹn lẹ̀ ó fẹ́ káwọn ọmọ kéékèèké yẹn kan gbéná wojú Barrister torí kíni torí pé wọ́n Barrister ó fún Saheed Òṣùpá ní ọba fújì ó tàn wọ́n níjọ́ tí wọ́n dẹ̀ máa lọ jọba tiẹ̀ kò sẹ́ni tó mọ̀ ó sọ fún Barrister ó sọ fún àpò tó invite èmi sóṣogbo lọ́dún náà tó bá dàbí rọ kẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ mi yà Wasiu Sholay ó invite mi sóṣogbo God so good gbàtọ́lọ̀ ní pápò sí ló fẹ́ fi ṣe wọ́n lọ́ba yẹn ò sí nlé ó wá padà àwọn journalist tó gbé ẹ lọ́bẹ̀ lọ́padà lọ organize ní NTA Ìbàdàn pé kíkì ní ìbára bọ́ sí dojútì ẹ jẹ́ ká lọ sí NTA Ìbàdàn ká lọ dé adé yìí fún bẹ̀ ẹ understand náà fi gbé ẹ lọ́bẹ̀ jọ náà Barrister ò mẹ́nìtì ó dẹ̀ jọba fújì nìyẹn Barrister wọn play nu City Hall àti yọjú wa ti lójú ṣẹ́rá àwọn ti Barrister àwọn náà mọ̀ pé bàbá ní yàláyà fans àwọn fans tóun ní tọ́gbé dìde lẹ́nìí fans Barrister ló pọ̀ jù nù wọn torí Barrister ló fà lé wọn lọ́wọ́ Tinubu gan Barrister ló fà lé lọ́wọ́ so Barrister ṣe ní ṣe pé àti kékeré ló ti gbọ́dọ̀ mi àti kékeré ló ti wà lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi dẹ̀ ló ti kọ́ṣẹ́ fújì ọ̀dọ̀ mi ló ti mọ̀ ń pa orin ó ti yé yín ọ̀dọ̀ mi ló ti ó bá wọn rurin iṣẹ́ ó fọṣọ mi ó ṣe gbàgbọ́ gbogbo ẹ̀ náà ni Barrister fi wọ mọ́ra lòun náà fi hand over ẹ̀ láwọ́ àwọn tí ẹ pé ọmọ mi ni o ẹ má bá mi fi ilẹ̀ o ẹ bá mi tọ́jú ẹ o ẹ bá mi ṣe o òun lòun wá gbé dẹ́bi àbòsí ìbáyìísìn lóyìn ó fẹ́ yí mọ́ Barrister lọ́wọ́ ẹni tó bá súnmọ́ èèyàn ti di dandan kó má ṣírí èèyàn yín ó ń ṣe big deal bọ̀ kó wá fẹ́ máa lo influence pé onítọ̀hún yẹn ti láìkí ẹ yẹn ó wá fẹ́ máa yí ohun tiẹ̀ ó fẹ́ yí padà sí ti tiẹ̀ kò possible kò lè possible kò lè possible ẹ wo
èmi náà nígbà èmi ò believe pé èèyàn ṣe oògùn èmi kò máa ń believe lórí mind mi pé gbà tí èmi àti ẹ̀jọ́ ń ṣiṣẹ́ kan náà mi kúkú ṣe oògùn sí ẹ kí lè yá fẹ́ máa lọ lérí oògùn sí mi sí ẹ understand okay for example kẹ́lẹ́ mọ̀ pé lára ó ń bá Wasiu jà for example à ń pè bí kan ní Obe Street okay ní Lagos Island alright ó fẹ́ súnmọ́ Tinubu side pàdé wa kan ló ń ṣe marriage àbúrò onítọ̀hún yẹn ó wà l'Amẹ́ríkà bí ṣe ń sọ yìí òun ló pe èyí ẹ̀gbọ́n tó ń ṣe marriage gangan ló pe òun àjọ face ó kú ọ̀la tá máa play mbẹ̀ yẹn èmi ńlá mo play fọ́rẹ̀ wa kan lẹ́kọ̀ọ́ mbẹ̀ náà ni kò pàtí yẹn mo ṣeré yẹn di lẹ́sẹ̀ bíi tó 9 láàárọ̀ torí àwọn èèyàn máa ń láìkì mi pé a máa ń náwọn kan tó yẹ pé ọwọ́ aago 5 la ṣe máa bẹ̀rẹ̀ sí kí wọn àwọn kan wà tá ti máa kí lọ tó lẹ́yìn tá a bá ti kà wọ́n ní patí tán àwọn kan wà tó máa fẹ́ ṣe aláàjì ẹni sùúrù ẹ jẹ́ kó di táìmù báyìí tó bá ti di táìmù báyìí àbẹ̀rẹ̀ fàájì tiwa ẹ máa ń ṣe ni. so mánéjà ẹ̀ kan wà ó jọ pàdé tèmi tó jọmọ ṣẹ́rí gbogbo ohun tó bá súnmọ́ Wasiu mi ní súnmọ́ mọ́ láyé ẹ understand mo ti kọ́ gbọ́ngàn ọ̀rẹ́ wa ìwà bẹ̀rẹ̀ sí wá ó bẹ́ wá dì mí lọ́rùn mú kí ni fi mí lẹ̀ lọ́rùn kí ló ń ṣe gbogbo eléyìí fún náà òun kọ̀ fẹ́ àṣẹ nǹkan ló bá wá jọ yẹn tó wá ṣe fún mi tẹ́mi ò mọ̀ ẹ understand ọlá ẹgbẹ́ mi àtọ̀gẹ́ àjọ máa pàdé níjọ́ kejì àjọ máa pàdé ní alẹ́ sátọ̀dé yẹn èmi bá àwọn bọ́ọ̀sì mo bá wọn ṣe mítìn mo fún wọn lówó oníkálukú ṣé ó wà lálẹ́ o níbi báyìí o kò oníkálukú pàdé ńbẹ̀ wọ́n ti kó oníṣẹ́ lọ́bẹ̀ wọ́n ti lọ sẹ́ẹ̀tì instrument àti ṣe òun náà sẹ́ẹ̀tì síwájú ẹ̀ báyìí tí ń gbé microphone mo ń pẹ̀jẹ̀ ni o. ẹ ń pẹ̀jẹ̀. of course mi ò tó ẹrú tó lè ṣe ẹ lò lọ́dún tí ì sọ yìí ẹ wo gbogbo àwọn èrò pati bẹ̀rẹ̀ sí káànú mi àìsàn lákẹ̀ kí ló dé kí ló máa bọ́ àwọn èèyàn fura sí ó ti yẹ yín wọ́n fura sí àwọn èèyàn ò jẹ́ kí inú òun náà dùn kú òun pati yẹn torí wọ́n fọ létí kú òun bẹ́ẹ̀ láti ẹ understand èmi dẹ̀ nọ́rẹ́ kan òun àtẹni tó ń ṣe márèjì yẹn kò rí kò sùn làwọn méjì àbúrò bọ̀bọ̀ yẹn ó wá ní pé ìṣọ̀lá ṣe ẹ máa play live ìṣọ̀lá wọn wá náwó sórí stage àmẹ́mi ò sí ń bẹ̀ mọ́ mo ti wá bí ṣe máa lọ tọ́jú ara mi Ògbómọ̀ṣọ́ ni mo jí láhùn ẹ má yẹ ká tọra wa láti ìgbà yẹn ó wá ń sá fún mi ọ̀rọ̀ yìí bọ̀ ó wá bẹ̀rẹ̀ sí sound dodge mo wò pé wọ́n ò ní bọ́ sọ̀rọ̀ mi yé yín ẹlẹ́ẹ̀kejì àjọ play ní pangroove níbi marriage kan again instrument tèmi ń lò gbogbo eléré gbogbo onífújì tó mọ̀ mí Nàìjíríà lọ́mọ̀ pé irinṣẹ́ mi máa ń pariwo gidi ni irinṣẹ́ mi máa ń pariwo kì í ṣe àwọn alápò títọ́jẹ́ máa tò rẹ́rẹ́rẹ́ sí yẹn moderate ni àmọ́ ẹ̀ satisfy lórí ohun tí bá ń kọ gbogbo kìíní yẹn àwọn èèyàn fi láìkì mi gan pé ìṣọ̀lá òun lo instrument ìṣà wọ́n wá jọ pé wá ní pangroove ìyàwó ló pè mí ọkọ ló pè òun báyìí ìjọba ń pè wá nìyẹn èmi àti Wasiu Ìṣọ̀lá yìí náà ó wá lọ play òun wá ń play instrument ìwà loud ibi táwa ti ń play wọ́n enjoy ìwà ń bẹ̀ òun wá rán ọ̀yàn wá pé lẹ́yìn ìgbà tó ṣe aburú tó ṣe yẹn tán ni o pé kí n lo instrument mi láyé wàá lọ gbarin iṣẹ́ kúrin iṣẹ́ ẹ̀ ni pàṣẹ láàrin nílò ẹ̀ ni oníkálùkù bá bẹ̀rẹ̀ sí ṣe tiẹ̀ lọ ó rọjú ó ṣe tijọ́ yẹn the following Saturday a lọ play fún Síkírù Abija àbúrò Síkírù ló pè mí Síkírù Abija ló pò òun àjọ wà lágbo kan náà tún ni ẹ̀wọ̀n náà sáà tí mi sọ yìí torí téèyàn ò bá ń púfù òótọ́ ọ̀rọ̀ yìí àwọn òyìn ò ní mọ̀ wà burúkú tó wà nú ẹ̀
wọ́n kàn ń rí lójú pé ó fojú jẹ kò fi pẹran jẹ ni wo ó fi ń pa erin jẹ ẹ understand àwa play níbẹ̀ ó wá lọ kó àwọn spíkà tuntun ọlọ́run ló mọ ibi tó ti bó lọ rẹ́ǹtì ẹ̀ ní bó lọ yáwó rà ni ó wá kó wá dí wa mọ́ ibi tá a dẹ̀ ti play ó jìnnà síra wọn díẹ̀ ó wá kó wá dí wa mọ́ pé kóun náà lè disturb n ta ṣe fún ní last week yẹn revenge ṣó ti yẹ yín sìn èmi náà bá sáré rán manager pé lọ bá bàbá tá à ń gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ pé a need instrument sí kókó wa ọmọ tí ń play fún lọ́dún náà tó pè mí ó wà ní London sí wọ́n ń pè ní Gani àtọ̀dún sí ìyàwó pàdé wa ó yìí wà ní London dè ní tó bá gbọ́ story á mọ̀ pé pati òun ló gbóni yìí sọ ó wá bẹ̀rẹ̀ sí bú wa àwa náà wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ aago 10 àárọ̀ àwa ń bẹ̀ o kò sẹ́ni tó kárin iṣẹ́ o mo èmi ò ní stop fún ẹ wọ́n náà dẹ̀ ní stop fún mi kájọ máa bẹ̀rẹ̀ sí ìfà many gbogbo bíkíbi bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ń Kòròdú náà tó yẹ pé mánìjẹ̀ ló lọ gba microphone lọ́wọ́ ẹ pé gbogbo ni yóò ní dúró fún ẹ o kò jẹ́ ìjà stop ìlara iná ni o ti ń play látọ̀sán níjọ́ ti Kòròdú yẹn àtọ̀sán ló ti ń play àwa lọ play ọ̀sán Ṣàgámù adé Kòròdú lálẹ́ o ti play ọ̀sán lálẹ́ o máa play káwa play lálẹ́ o ọ̀sán ló máa play káàdẹ̀ bẹ̀rẹ̀ play lálẹ́ àdẹ̀dẹ̀ patí lálẹ́ o yìí ń play ṣe ngbàtà ẹni tẹ́yàn dẹ̀ fẹ́ ṣeré fún tó dẹ̀ ní à ẹ ti pẹ́ ok ẹ̀yin boys ẹ tètè máa to instrument yìí o ẹ̀ ta fẹ́ play fún o lè àti pẹ́ ká lè tètè bẹ̀rẹ̀ eré o ó tàn bó ṣe mú èbú ìsẹ́nu nìyẹn ló bẹ̀rẹ̀ sí pòwe oríṣiríṣi mọ́ wa ló bẹ̀rẹ̀ mu ni làwọn mi ń gún mi mu ni ẹ má dá lóhùn o ẹ jẹ́ káà náà kọ́ lé bárékè owó tiwa lọ́nà tó bá dago 5 àárọ̀ à bẹ̀rẹ̀ sí ṣí fúnra wa ọ̀rọ̀ mi gbòdì láago 5 àárọ̀ lóòótọ́ a bẹ̀rẹ̀ sí ṣíkọ̀ fún ni ó bú wa náà bú ó bú wa èmi ò dẹ̀ ń dárúkọ ẹ̀ òwe ní ọmọ àjọ máa pòwe mọ́ra wa ní báyìí ló ń bú wa làwa náà bú àwọn olè lọ gbèsè ní kàkà kan ní pati yẹn jọ yẹn ló jẹ́ ká méjèèjì dúró kí mi sọ fún yín kẹ́lẹ̀ mọ̀ pé ó ti ń ṣe lára bọ̀ ọ̀nà jìn táwọn èèyàn bá kàn ń wọlé ní pé bóyá mo fèsì ẹ̀ àwọn tó mọ̀ bíi 20 years ago ló lè máa sọ bẹ́ẹ̀ tó mọ̀ bíi 25 years ago ló lè máa sọ bẹ́ẹ̀ àwọn new fans ẹ̀ nìyẹn kọ́ lọ bèrè mi lọ́wọ́ àwọn old fans ẹ̀ tọ́jọ́ mímí àti ẹ̀. àní kọ́ lọ èmi fẹ́ kọ́ lọ bèrè mi àjẹrí àwọn tó ti mọ̀ ní bíi 15 years ago àwọn yẹn ò mọ̀ rárá àwọn yẹn kàn ọwọ́ tó ń jẹṣu sí náà fi mọ̀ pé lágbájá báyìí eléré kan báyìí ni ọlọ́run ò ní jẹ́ búrókì tó bá búrókì lọ́mọ ọmọ orú èèyàn tó jẹ́ kọ́ wá ẹ̀pù lọ sọ́dọ̀ ẹ̀ tó bá búrókì pé àwa láti ẹ̀ ti náwó fún yín àwa ń ṣe náà àìmọye àwọn fáǹsì wa tó búrókì bí ṣe ìwà ní Yúróòpù yìí ìmí ma ní aláàjì ẹ̀rọ tí mo ní mo rántí ẹ̀ náà báwo ni mo ṣe máa gbàgbé ẹ̀ ájì kò sí nǹkan kan ní ìgbà kan ọkàn so ohun tó bá wà lọ́wọ́ àwa náà à ṣe fún toró ti ṣe fún wa rí tí ẹ̀kọ́ yẹn o níbo ṣe fún ta ni rí ẹmọ ọlọ́run kó gbà fún wa ṣá sáyìn dèbọ́sí studio Kọ̀rìbú Barrister ó ní wọ́n wá gbọ́n láti fi gbé bọ̀ọ̀bọ̀ ga nígbà tó ò mọ̀nà tí wọ́n ò fi gbé ga wọ́n lọ yọ̀gbẹ́ ní sínú fọ́tò wọn bá ń polówó ṣọ́lẹ̀ tọ́pọ̀ lọ́rú wọn ṣe kó dàbí tiwa o ẹni ọlọ́run dá sùn mọ́nu kò ṣe fara ẹ rí kí ló ṣe ń bẹ̀yẹ kì í ṣe lára ni. Wasiu Ayinde K1 the ultimate kò kì í ṣe apààyàn o Ayinde K1 the ultimate kò kì í ṣe apààyàn látàrí fídíò tó jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára mo kí brọ́dà mi Adéyanjú tó ṣe interview fún Mr. Kunle Ayanlowo lórí ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára tí gbajúgbajà òṣèré olórin ni tí wọ́n pè ní K1 the ultimate tí gbogbo èèyàn mọ̀ sí akọrin tí wọ́n mọ̀ sí akọrin nílẹ̀ Yorùbá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà
oríṣiríṣi àtàmọ̀ ló ti ń jáde lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ó ní fídíò tí mo fẹ́ mú wá fún yín tó máa sọ orú èèyàn tí K1 the ultimate tó ń ṣe. A lè sọ wípé òtítọ́ ọ̀rọ̀ ó wà nínú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n fídíò tí mo fẹ́ mú wá fún yín, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kìí ṣe Àyànlówó nìkan ló kọ́kọ́ bẹnu àbùkù lu gbajúgbajà olórin ni tí wọ́n ń pè ní K1 the ultimate. Kìí ṣe òun nìkan ló kọ́kọ́ bẹnu àbùkù, ló kọ́kọ́ bùlù àbí kọ́kọ́ sọ̀rọ̀ nípa K1 the ultimate láìdáa. Àwọn èèyàn ti sọ tí wọ́n tẹ̀ tún sọ lọ́wọ́lọ́wọ́. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín, kẹ́ ẹ wò ó kẹ́ ẹ mọ̀ wípé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ yìí sẹ́yìn nípa K1 the ultimate. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ló bá rí, nítorí pé àwa ò lè dájọ́, Ọlọ́run ọba nìkan ba láwùrà bí, òun nìkan ló lè dájọ́. Àyànlówó ti sọ tiẹ̀ o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo fẹ́ bá K1 the ultimate ní advice kékeré kan, nítorí pé bàbá wa ni wọ́n, ẹ̀gbọ́n wa ni wọ́n, àbúrò wa ni wọ́n, nítorí pé a lè bá wọn sọ̀rọ̀. Èyí tá bá dẹ̀ bá wọn sọ, mo mọ̀ wípé èyí tó bá yẹ kí wọ́n múlò bẹ́ẹ̀ wọ́n á múlò. K1 the ultimate, àdúpẹ́ lọ́wọ́ yìí o. A rí gbogbo akitiyan yín ilẹ̀ Yorùbá ń tẹ̀ ń fún orin bá wa ṣe. Àwọn èèyàn wọ́n ń gbádùn orin yín, ẹ sì ń fún orin yín, ẹ fi ń sọ̀rọ̀ fún àwọn ìjọba. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n láti ìjọ́ tí ẹ ti bẹ̀rẹ̀ sí kọrin, ọ̀pọ̀lọpọ̀ ohun ribiribi lẹ ti gbé ṣe nínú orin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jẹ àǹfààní orin yín. Tá a ti ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ sì tún ṣe kíni, ẹ tún gbajú, ẹ ń gbajà láàrin àwùjọ ni o. Ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀, pẹ̀lú gbogbo tọ́lọ́run fi fún yín, pẹ̀lú gbogbo owó ọlá tọ́lọ́run fi fún yín, Ọlọ́run Elédùmarè á bá mi dúró tì yín o. Ẹ jẹ́ kí àwọn tó ń tẹ̀lé yín, àwọn olórin o tó ń gbérin lẹ́yìn yín, àwọn onílù ni o tí wọ́n ń gbérin lẹ́yìn yín, ẹ jẹ́ kí inú àwọn náà dùn, nítorí pé àríṣe òun làríkà. Èyí tẹ́ ẹ bá ṣe òun ni wọ́n ń ròyìn. Ilé ayé yìí kì í ṣe ayé àwa àlọ́. Ẹ jẹ́ kí àwọn ọmọ tó wà lẹ́yìn yín tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú yín, ẹ jẹ́ kán gbádùn yín, nítorí pé èyí kẹ́bẹ ọ̀hún kẹ́bẹ, ọ̀rọ̀ yìí ti ń ṣe kíni, ẹnu ti ń kùn yín jù lórí ọ̀rọ̀ yìí. Ẹnìkan wí, ọ̀rọ̀ yín ló ń sọ. Ẹnìkejì wí, ọ̀rọ̀ yín ló ń sọ. Àti ẹ̀gbọ́n gbà kan wípé lórí stage ẹ gbá ẹnìkan létí. Agbọ́n gbà kan wípé táwọn máa sùn ta, wọ́n bá fẹ́ pèlè owó lọ́wọ́ yín, ẹ máa fa bájúnátù, ẹ máa fà jáde láti lé wọn sẹ́yìn. Àní ń tẹ́ ẹ ṣe ò dá, àwa ò lè dájọ́, Ọlọ́run ọba nìkan ló dájọ́, nítorí pé kò sẹ́ni tó mọ́, kò sẹ́ni tí wọ́n á tọwọ́ bọ̀ díẹ̀ tídìí ò ní rùn. Mo fẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí o, nítorí pé a lè dájọ́. Ṣùgbọ́n advice tèmi fẹ́ fún yín ni wípé ẹ jẹ́ kí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún yín, tí wọ́n ń lù, tó ń lùlù, tó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀, tó ń lu jìtá, tó ń lu bàtá, tó ń lu gángan, tó wà lẹ́yìn yín, ẹ jẹ́ káwọn náà jẹ gbádùn yín, kán lè wí pa tí yín ṣe wípé ẹ ṣe ohun tẹ́ lè ṣe. Ẹ bá mi wo fídíò yìí, kẹ́ ẹ wo ohun tí ọkùnrin lẹ́yìn náà tún sọ, tó tún sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa King K1 the ultimate.